Alhamdulillah, 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 Rabbil alamin. Àyà dúpẹ́ fọlọ́run. Kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀, ó máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin àfà wa, ẹ̀yin sheikh wa, halihulamahu warasantole hambiyayi. Ẹni àpọ́nlé ni wọ́n torí pé wọn kì í ṣe ẹni àrífín. Àdúrà yín á túbọ̀ máa gbà, ẹ ní ṣe lásán lágbára Ọlọ́run. Mo kí gbogbo ọkùnrin, obìnrin, ọmọdé àti àgbà tó wá síbi ayẹyẹ birthday Àbákẹ́mi Mujidatu. Mo kí gbogbo yín. Ṣé rí èní ẹ máa gbà bó ṣe máa rí ilé nìní. Ọlọ́run tó ní kí ìdùnnú ṣubú láyọ̀, mi ìfẹ́ mo dápè ní o, torí pé ìdùnnú ṣubú láyọ̀ wà. Torí pé tá bá ní pé nǹkan ò bà wá, gbogbo olórin Islam nǹkan bà wá. Àmọ́ ibi kò ṣe má dé ni, ọ̀hún náà kò ṣe má lọ. So à ń láti ṣe, torí irú èmi Ariyo producer ó nípa nínú ayé tèmi. Mi ìwà olórin Islam kan tó máa ní Ariyo producer. Mujidat tó ń ṣe birthday lénìí, Ariyo producer ó nípa nínú ayé ẹ̀. So ó yẹ kó wà mí báyìí lénìí. So a dúpẹ́, ọ̀dọ̀ Ọlọ́run láti wá. Ọ̀dọ̀ ẹ̀ náà la máa padà sí, àmọ́ ká gbélé ayé ká ṣe dáadáa. Èyí tá Ariyo ṣe sílẹ̀ ó ti dẹni ìtàn báyìí. Màá dàbí Ariyo kò lè sí, àmàrà Ariyo kò lè sí, ó tún dojú àlá, ó dàrínà kò. Wọ́n ní wọn kì í kọrin òkú níbi ìgbéyàwó, wọn kì í ṣe kinní kan bọ́lọ́run bá dàpọ̀ kò sí ní tẹ́ fẹ́ ṣe. Ẹ̀kọ́ náà ni kò sí ní tẹ́ fẹ́ ṣe. Àmọ́ MTN ní sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ńlá ni, ó touch mi. Bó dẹ̀ ṣe yẹ kó máa wà nìyẹn, bó ṣe yẹ kó máa rí nìyẹn. Kò ń ṣègbà tá a bá kú tán láwọn màmá wa sọ pé à ń dáwó fúnra wa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wo bàbá wa àfáà àbòtú tí wọ́n náà kú, wọ́n ní bàbá yẹn wọ́n ní 13,500 ló wà lákàǹtì wọn ilé mi rẹ́ǹtì. Bàbá yẹn wá kú tán ọwọ́ ń da 30 million. Ẹjọ́ tó bàbá tó wà láyé 30 million yẹn tó bá yẹ kó rí ṣó máa kú. Gbogbo wa la ní depression lára o, ó kọ̀ jura wọn lọ ni. Torí pé kí ni ó lóhun tí ọ̀bọ lọ́hún mi fi ṣe, bẹ́ẹ̀ ni kan bá ní kò lè ní tẹ́nìkan. Àwọn tí ó ní ń tọrọ pé káwọn ó ní o, a ó máa ní jura wa lọ, kò lè jẹ́ déédéé o. Ó lóhun tí ọ̀bọ lọ́hún mi fi ṣe, bẹ́ẹ̀ ni ó lóhun tí ọ̀bọ lọ́hún fi ṣe. Bí mo ṣe wà, ẹ má nítorí pé mo jọmọ barista wà láì mo ní ìdí owó. Mo ní ìdí owó bí n béèrè 30,000 bí mo 30 million bí mo ṣe wà yìí. Wàláì máa pẹ́ débí o. Máa pẹ́ débí o, àmọ́ a dúpẹ́ fọlọ́run. Ẹ jẹ́ ká jọ dákẹ́ ìṣẹ́jú kan péré fún olólùfẹ́ wa, ọmọ wa, ìfẹ́ wa, ká ṣe kúlí wà láòkan fún. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad.